Kú dédé àsìkò yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tó bá ní oyún ìju a lè lo ìbẹ́pẹ dúdú fi tọ́jú obìnrin tó bá ní oyún ìju? Ẹ mọ̀ bẹ́ẹ̀, a lè fi tọ́jú ẹ máa bá mi ká lọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀, ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín. Ó ti yẹ ẹ mú bá ròyìn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò báyìí. Ẹ máa kọ àwọn nǹkan yìí sílẹ̀ ni, ẹ máa kọ sílẹ̀ pé tí ò bá wúlò fún wa lónìí, ó ṣeé ṣe kó ṣàǹfààní fún èèyàn wa lọ́la. Bá ti máa wo prógráàmù yìí, ẹ máa share kó lè ka àwọn tí nǹkan ń ṣe, tí ò bá tiẹ̀ ṣe wá àmọ́ yóò ka wọn tí nǹkan yìí ń ṣe lára. Wọ́n ṣàdúrà fún yín, ẹ̀yin tẹ́ ẹ share fún wọn yẹn, wọ́n ṣàdúrà fún yín. Àwọn náà táwa ń ṣe ètò yìí, inú àdúrà tó máa ṣe fún yín yóò ka wọn náà lára, yóò wá kan bàbá wa tí wọ́n fi ìmọ̀ yìí mọ̀ wá lára níbi tí wọ́n wà. Ọjọ́ tí wọ́n kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa, èyí tí wọ́n fi sílẹ̀ ẹ̀yin náà bàjẹ́, gbogbo ojú tó wò mí àtọ́jú wa àtẹ̀yìn wa wàláhì kò ní bàjẹ́, ògo sì ń jẹ́ ti Elédùmarè. Báwo la ṣe ń tọ́jú ẹni tó ní oyún ìju lọ́nà rọrùn? Bá mi lọ wá ìbẹ́pẹ dúdú tí ò gbó, ìbẹ́pẹ dúdú bá mi wá púpọ̀, àti bàrà tó korò ní o. Àwọn bàrà kan bẹ tí ò kí ń korò, ẹ má rà yẹn o. Bàrà tó korò ẹ bá mi rà, ẹ bá mi wá, àti àìdán pẹ̀lú ẹ̀rù alamọ àti orógbó tútù. Ẹ bá mi kó àwọn èròjà sínú pot. A lè fomi dùn ṣe tá a mọ̀ sí omi ògì, omi kan. A lè fi omi lásán ṣe àgbo yìí. Ẹ jẹ́ kí a sè é kó jiná dáadáa. Bá ti wá jiná dáadáa, ẹ jẹ́ ká sè é kó jiná. Bí a ti sè é só ti jiná. Báwo la ṣe máa lò ó? Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àpò Sásámùrà kì í gbẹ, ẹ ní wá owó tì. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa lọ́lọ́kan òjọ̀kan, tó nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, àwọn náà ni ẹ̀ ń wò yìí. Àgbo eléyìí ni àgbo ìsétọ̀. Bákan náà ní àgbo kòbà tí a mọ̀ sí àlékó kòbàkòbà. Bákan náà ní àgbo aládìí herbal flusher. Níbikíbi tí ẹ bá wà, àgbo yìí yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí kírìmù Mókótóbi àdólami lójú, ó wà nílẹ̀ ní títà. Kírìmù ó wà nílẹ̀ ní títà, ó wà nílẹ̀. Bákan náà tó bá nífẹ̀ẹ́ sí kírìmù àdódùn máwòta, ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wọn láwọn àwọn kì í gbádùn ìbálòpọ̀ ọkọ àwọn, kí làwọn lè lò? Ní tẹ́ bá lò náà ni àdódùn. Ẹ lo àdódùn fún ọkọ yín, obìnrin lè lò, ọkùnrin lè lò. Tá a bá ń ṣe lọ́wọ́ yóò máa dùn mọ́ wa. Yóò dá ẹ mọ̀ pé omi àfàárọ̀ pọn kò dàbí omi ìyálẹ̀ta. Ó ti yé yín? Tí wọ́n fẹ́ ṣe kó jẹ́ ọwọ́ àárọ̀, omi àfòwúrọ̀ pọn, a lè fún omi ìyálẹ̀ta. Ẹ ká tọ́jú àwọn nǹkan, ẹ jẹ́ ká ní àwọn nǹkan yìí lọ́wọ́. Kírìmù fún àdódùn máwòta ni, Ọlọ́run ní dà wá láàmú. Ẹ jẹ́ kí a wá ṣe èròjà yìí, ẹ ká kó sínú pọ́ọ̀tù wa. Ìbẹ́pẹ dúdú, bàrà, tàgìrì, àìdán oníṣu ni o. Omi kan la fi sè é, ó ní orógbó nínú, orógbó tútù. Ẹ jẹ́ ká sè é kó jiná, ká máa mú. Ṣọ́ọ̀tì tá a máa fi mú nì, mo lẹ̀ ń wò yìí. Ṣọ́ọ̀tì tí a máa fi mu àgbo yìí ni ẹni tó bá ní fibroid máa fi ṣọ́ọ̀tì yìí lò láàárọ̀ àti lálẹ́ lójoojúmọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ní tó ń jẹ́ oyún ìju yẹn yóò wálẹ̀, àbí nínú kó máa bá ìtọ̀ wá tàbí kó bá ẹ̀jẹ̀ wá tàbí ká bí ọ̀rá yẹn gangan. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má fi ṣeré o, bẹ́ẹ̀ ká fi ṣeré o. Iṣẹ́ tó dájú ni o. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ.